ẹ̀dọ̀kí ìròyìn lórí Bembeyeke TV. Àwọn agbébọn jí tọkọtaya gbé nípínlẹ̀ Ọ̀ṣun. Ọkàn àwọn aráàlú ò bá balẹ̀. Àwọn agbébọn tẹ́nikẹ́ni kò mọ̀ rí ti jí tọkọtaya kan gbé ní òpópónà Òṣogbo sí Ìrágbìjí ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí wọ́n ń padà bọ̀ láti bí ètò ìsìn kan tí wọ́n lọ ṣe lóru mọ́jú ní nǹkan bíi aago 4 ìdájí sì ni wọ́n jí wọn gbé. Ìròyìn fi yé ni pé tọkọtaya náà ni wọ́n wà lórí alùpùpù ọ̀kadà wọn tí wọ́n sì kó sọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún lójijì. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá òun ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n jí tọkọtaya náà gbé, ṣùgbọ́n ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá táwọn yóò sì ráwọ́ tó àwọn afurasí ajínigbé náà. Ẹ̀wẹ̀, àwọn tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀, ọlọ́pàá àtàwọn tó lè ṣèrànlọ́wọ́ ni wọ́n ti ya sínú igbó láti tọpinpin ṣàwárí àwọn tọkọtaya tí wọ́n ti jí gbé sá lọ látọwọ́ àwọn ajínigbé tí jíni gbé lábàádì kí wọ́n lè padà rí wọn padà láàyè. Iléeṣẹ́ ọlọ́pàá ló ní àwọn ò sa gbogbo ipá àwọn ò sì mú wọn jáde láàyè. Àwọn tọ́wọ́ bá sì bà yóò jólàńbá pa níwájú òfin tí ẹlẹ́ṣẹ̀ kan kì yóò sì lọ láì jìyà lọ́rọ̀ wọn yóò jẹ́. Oníròyìn wa mí kanlẹ̀, ó wí pé ọjọ́ wo gan-an ni ọ̀rọ̀ ìjínigbé lọ́tùn lósì tó ń wáyé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yóò tó di ohun àfihẹ́yìn tí eégún aláré fi sọ. Ó tún sọ pé pàápàá jùlọ tilẹ̀ Yorùbá yìí tún wá gògò tí wọ́n sì ń jínigbé sá nílẹ̀ Yorùbá bí ẹni wípé ènìyàn kọ́ ni wọ́n ń jí gbé. Ẹ subscribe sí Bembeyeke TV lónìí, ẹ tẹ notification bell option all, ẹ share fáwọn ẹlòmíì, kẹ́ ẹ sì kọ èrò tiyín kẹ́ ẹ comment sí comment section. Olúwatóbilọ́ba Fásùgbà ló kàròyìn fún Bembeyeke TV.